Hello. Hello, ẹ̀ka lẹ́sà. Ẹ̀ka lẹ́sàálẹ̀ olórogún lè tó sà ń gbọ́ bàbá mi. Ẹ̀ka lẹ́sà kó ìfẹ́fẹ́ máa rí. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀sà ẹ̀rọ ta ẹ̀kú sẹ́nà. Yes sir. Ẹgbẹ́ mú kó ìgbà ní lẹ́yìn lórí ọ̀rọ̀ kan níta. Yes sir. Ẹ̀sà actually mo ti ní ìyàwó tèmi fúnra mi gangan. Bẹ́ẹ̀ mo ti bímọ. Tí mo wá fún àìsàn gangan nìyẹn. Bọ̀ tó wá ṣẹlẹ̀ pé mo ní girlfriend kan pẹ̀lú girlfriend tó fẹ́ ìyàwó sílẹ̀. Mo ti adopt ẹ̀dá àti ìyàwó kejì. Mo adopt àti ìyàwó kejì. Àjọ ẹgbẹ́. Ẹgbẹ́ tájọ́ ń gbé rẹ̀ máa ń lé lọ́sáyàwó àkọ́kọ́ rẹ̀ ìyàwó ilé rẹ̀ máa bẹ̀rẹ̀ padà wá bó wọn náà nígbà náà tó tọ́jọ́ sí ẹ̀mí. Mo máa ń lọ lílọ bá ìyàwó àkọ́kọ́ ni. Ìyàwó kejì tí mo fẹ́ yìí ló fi ìyàwó tó gbé mo fẹ́ sílù ìyá ẹ̀rọ mo adopt ẹ̀rọ. Adopt tí mo fẹ́ wọn tó mo ti gbá lẹ́tọ̀. Òun gbé bẹ̀rẹ̀ mo wá realize pé ó ń ṣe ìyàn àgbẹ̀. Ó ń lójú ní ìsíta. Ní ojú síta tó ní tí mo sọ fẹ́ ni pé ó sì ní ànádà ọkọ̀. Ẹni tí mo bẹ̀rẹ̀ fẹ́ ìṣe ìṣọmọdé rárá lọ. 47 years old. Ìjọri èmi bẹ̀rẹ̀ 50 lẹ́nu. Ẹ̀yìn nípa bẹ̀rẹ̀ mo ti mú bí ẹ̀kẹ́rẹ́ bí ẹ̀kejì bí ẹ̀kẹta. Èyí tí mo wá fẹ́ wà yọ̀ ń bẹ̀ ní ìsinmi pé mo ti yan ọ̀dà ẹ̀ pé òkè kó máa lọ ṣe nǹkan tó fẹ́ lọ máa ṣe. Ṣé bóyá nǹkan tó wá torí ọwọ́ ọmọ rẹ̀ kò tí ì bímọ rárá. Ní èjì tó wà yẹn kò ṣe pé kò tí ì lọ́mọ láyé. So ó dẹ̀rùn ní kó ní ọmọ láyé èyí tí mo fi adopt nìyẹn nípa ìdí pé kò sí ọkùnrin tí ọkùnrin tó máa fẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ni mo fi adopt ẹ̀ pé ó kì í máa fẹ́ ẹ̀. So èyí tí mo fi àfààyàn ń bẹ̀ ni pé mo sì máa ń rí mo ti ka bí ẹ mẹ́ta lẹ́sẹ̀ẹ́ pé ó lójú ní ìmẹ́ta bí wọ́n kúkú sọ fún pé ẹ̀dà kúkú lọ máa yanjú lọ́ba àwọn ọ̀gbìn nọ́mbà yẹn. Bẹ̀tẹ̀bẹ̀ tó ń bẹ̀ mí pé èmi pé ó sọ fún mi pé ẹ̀dà kí n sáà dúró sí òun. Èmi ní kó máa gbé ọmọ tó bá gbọ́mọdé máa dàtọ̀ ọmọ pé yẹn ṣe wàhálà. Mo wá fẹ́ béèrè sí pé ẹ̀sìn ọdún tí mo ń gbàgbà mo fẹ́ ṣé ìzíkù láti sọ pé bí mo ṣe àdọ̀tẹ̀ kó gbọ́ ọmọ wa tó bá gbọ́ ọmọ wa tó bá sọ ṣé ó ṣe láti ṣe bẹ́ẹ̀ àbí tí ìgbà ni tí ìgbàkúkú náà fi lè ṣe tó kúkú yẹra pátápátá fún mi àti ìbẹ̀rẹ̀ òye ni ó kò ní confusion ìjọba. Ẹ ṣe ṣé kọ́kadì wà dáadáa lórí aago yẹn má bínú. Ó wà lọ́wọ́ ní kọ́ka lẹ́lẹ́ kọ́ka. Ẹ ṣe ẹ̀dẹ̀ ní bínú lórí ètò tí bá sọ̀rọ̀. Ṣé ẹ̀ ní bínú tó bá gbóòótọ́ ọ̀rọ̀ sá. Mi ò lè bínú sá. Ẹ ṣe ẹ rí àkọ́kọ́ ṣé ẹ̀mọ̀kẹ́ tí ń bá gbèsè ayé yín bọ̀ ó tó jọ́ mẹ́ta. Lórí ètò yìí tẹ kọ́kọ́ fẹ́ ìyàwó yín tó wà nù torí ìtẹ̀sẹ̀ fẹ́ sì kì í ṣe ìyàwó yín gẹ́gẹ́ tó wà nù lẹ́sà márìgì ti pé ọdún mélòó sà? Ó ti tó bí 15 years. Ọdún 15. Bẹ́ẹ̀ni sà. Kí ni èjì yín sà? Tàbí kò tí ì jẹ́. Kí ni èjì yín sà? 50 ni mo láì. 50 ni mo láì. Age 35 lẹ wed. Bẹ́ẹ̀ni sà. Láàárín ọdún 15 yẹn bàbá mi ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìyà ló ti di ọ̀tá yín tẹ́yìn náà jẹ kẹ́ tó débi tẹ́ ẹ dé àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lójú yín ti rí tó yẹ pé ìyàwó yín tó wà nù ilé gan kò mọ̀ ń pa ẹ̀ rárá nípa àti jéèyàn láyé àbí bẹ́ẹ̀ kọ́ sà? Ṣé ẹ mọ̀ pé tí ọ̀tá yín bá ń fi léèsì lé àǹkárá tí ń fi àǹkárá lẹ léèsì ṣé ẹ mọ̀ pé obìnrin tẹ́ ẹ pàdé ń sìn yẹn 845 yẹn ń sìn ṣé ẹ mọ̀ pé kò ní í gbà fún yín sà? Bẹ́ẹ̀ni. Àbí bẹ́ẹ̀ kọ́ sà? Ó rí pé ẹ lè jẹ́ ń jẹ ẹ̀mẹ́ta 3 square meal ni ẹ lè jẹ́ ó dẹ̀ rí pé ẹ láǹfààní láti gbé aṣọ yín fún dry cleaner àbí bẹ́ẹ̀ kọ́ kó bá yín treat ẹ̀ ló jẹ́ kó gbà fún yín àbí bẹ́ẹ̀ kọ́ sà? Bẹ́ẹ̀ni sà. Ẹ ṣe ibi tí wọ́n á lọ lélẹ̀ ikú tó yáwó ò ní pa yín sà. Ọ̀dọ̀ yìí mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí o ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tí mò ń sọ alàgbà? Ikú tó yáwó ò ní pa yín èyí tẹ́ ẹ ṣiṣẹ́ náà lè máa jẹ́. Ẹ gbọ́ ìkìlọ̀ yìí sà. Èèyàn wà late 45 Ìlọrí Ojúgò kò tí ì bímọ kankan àbí bẹ́ẹ̀ kọ́ sà?
ẹ mọ̀ jẹ́ ń tàn yín tẹ́ bá kó obìnrin 10 jọ tó wà ní ọmọ ọdún 55 tó wà ní 45 tí ò tí ì bí ọmọ ṣé ń gbọ́ mi alàgbà bẹ́ẹ̀ gbọ́ kan tí mo fẹ́ sọ yìí tó wà late 45 tí ò tí ì bí ọmọ kí ọkùnrin kan wá sọ pé òun pàdé ẹ̀ lénìí tí ọkùnrin yẹn bá pàdé ẹ̀ lénìí tó gbérú fi obìnrin yẹn sínú ilé tó bá kó 10 jọ nínú obìnrin bẹ́ẹ̀ má jẹ́ kí n tàn ọ́ tipátipá ló fi rí kan nínú wọn tí ò ní ọkùnrin 2 mẹ́ta níta láti dán ara rẹ̀ wò torí mọ̀ pé ilẹ̀ tí ń ṣú kóun lè bá a bímọ. Ìlọrin ṣé mo ń sọ̀rọ̀ ó mọ̀ pé wọ́n tó ń pàdé tó jọ́kùnrin ó ti bímọ ń tiẹ̀ òun ti á wà late 45 yóò nà sẹ́ẹ̀ta ọkùnrin yẹn kàn lè má mọ̀ ìwọ tó wà lọ́wọ́ ẹ̀ ìwọ náà ń pè ní àfiọwọ́ wá míì tọ́mọ ọ̀bá tètè wá látọ̀dọ̀ ẹ̀ ó pọ́síbù kó jẹ́ pé àwọn tó wà ń ta àwọn àsọmú yẹn tọ́mọ bá ti wá ń bẹ̀ late 45 tó wà yóò kẹ́rù rẹ̀ ìsìn kíákíá ìsìn ni ó sọ̀jà alẹ́ yìí tóbi ò bá fẹ́ sunú ilé ọkọ ẹ̀ lálẹ́ yìí ó mọ tó lè ṣe tí òfin ní sunú ilé obì tó bá ní àlè tó fẹ́ lọ sun ọ̀dọ̀ àlè ẹ̀ lálẹ́ yìí aago 9 ló kù ìṣẹ́jú 13 yìí ó mọ tó lè ṣe fún ọkùnrin yẹn tínú ilé yóò gbòòrò girigiri sìn tí ó dẹ̀ kú ònú ilé slippers gan ló máa wọ̀ tí ó lọ sun ọ̀dọ̀ àlè ẹ̀ yóò wá di láàárọ̀ ọ̀la wọ́n ṣe máa bá wọn yanjú ẹ̀ ìtàn ń pè láwọn ìyá wa nu mo ṣèbá yín o mo ṣèbọ́ ọlọ́run látara yín o ẹ̀yin lẹni wọ́ ẹ̀yin lẹ́nu ayé wa ẹ̀yin lẹ́ni ìgbésí ayé wa gbogbo tá a bá dànù ayé wa láẹ̀yìn ni ìtẹ́ àbá sì ti dáàmú ọbẹ̀ yín náà ní kẹjẹ́ àdá kámọ́ dàdàkúdà alàgbà ìyàwó tó wà ní ilé yín 45 ni ó mọ̀ pé òun ti fẹ́ wọ menopause tí ò bá ti wọ̀ ọ́ ṣé ń gbọ́sà ìyẹn túmọ̀ sí pé ìtòfi lè jẹ́ tiyín títí ayé àìnípẹ̀kún bẹ́ẹ̀ yẹn ń sìn kódà kó jẹ́ pé ọkùnrin tó kéré sí lọ́jọ́ orí tó jẹ́ pé iṣẹ́ tí ń ṣe gan tọkùnrin yẹn ń ṣe obìnrin yẹn gan kò lè sọ́ǹtà pé iṣẹ́ báyìí lọ́kọ mi ń ṣe tó bá ti rí ọmọ lọ́dọ̀ ẹ̀ ẹ mọ̀ jẹ́ ń tàn yín sà ẹ̀ tí ó bá lọ nìyẹn o ó lè mọ́ kó lọ́nu lẹ́yìn tí ó sọ ni pé wá ń bí mọ̀ pé ó kéré sí mi ọlọ́run sọ pé máa rán ọmọ lára ẹni ìtì ń ṣẹlẹ̀ ní kọ̀rọ̀ ayé mò ń sọ fún yín yẹn sà. nípa ìdí èyí ìtẹ̀yìn wá sọ yí pé kó lọ bí ọmọ wá tó bá ti wá bí dé ẹ mọ̀ bá a tọ́jú ọmọ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ sà. ṣé ẹ̀yin jẹ́ Ṣèyí Mákindé ni sà tó ti yẹ yín ẹ bá fẹ́ ẹ̀yìn ra yín lálẹ́ yín ò kan àwa lórí ètò sẹ́yìn jẹ́ Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi jẹ́ pé ẹ̀yin lẹ́bàá wọn tọ́jú ọmọ tiwọn ṣé ọkùnrin tó fún wọn lóyún yẹn tán bí ọmọ fún yẹn mà sà òun sọ pé òun ò lè tọ́jú ọmọ tóun pẹ̀lú èdè yìí sà ẹ jọ̀ọ́ ẹ mọ nǹkan tẹ́ ẹ fẹ́ ṣé ẹ ti gbọ́ sà ẹ mọ nǹkan tẹ́ ẹ fẹ́ o ọ̀pọ̀lọpọ̀ nǹkan gan ni fámìlì gan ṣe láàkì tẹ́ ẹ tí ì ṣe fún wọn sà tárábìnrin yẹn tí ò bá ti tètè rí ọmọ lára yín in tí ó ṣe náà nìyẹn pẹ̀lú èdè ẹ̀yẹn yóò ná sẹ́ẹ̀ta náà ni ẹ ti ka lákọ̀ọ́kọ́ ẹ ka lẹ́ẹ̀kejì ẹ ka lẹ́ẹ̀kẹrin ọlọ́ọ̀bá gbọ́ ẹ tún máa ka sí i ẹ tún ka sí i torí kòríta tó ń wà ní tiẹ̀ bó ṣe wà kódà kò nífẹ̀ẹ́ ọkùnrin kankan mọ́ láàyè tó wà yẹn in tó nílò ní tiẹ̀ lọ́mọ Ìlọrin ṣé mò ń sọ̀rọ̀ bàbá mi ṣé mò ń sọ̀rọ̀ nẹ́tíwọ̀kì tó ń wá kí n tiẹ̀ bẹ́ yẹn ọmọ ni kò nífẹ̀ẹ́ kankan mọ́ bó ṣe wà yẹn ọmọ tó bá ti lọ́mọ kan ń sìn brain yà wá settled kí mo fẹ́ ṣe báyìí ṣé ẹ tí mo bímọ fún yìí náà ní báyìí sìn ẹni yẹn gan ni ó tẹ̀ fífi ọkàn rẹ̀ fún ìtàn pẹ̀lú obìnrin nìyẹn torí ọ̀pọ̀lọpọ̀ ìyàtọ̀ yẹ kó obìnrin fi jẹ wá nígbà míì wọ́n máa ń wo ọmọ mọ́ wa lára wọ́n á wò mọ́ wa lára wọ́n jẹ́ fìyà jẹ ọkọ mi náà mo ṣàbímọ fún tó bá tó àfẹ́ wá pa wọ́n kú tán yányán tó mọ bá wọn tọ́jú ọmọ wọn ọkọ mi ò gbọ́dọ̀ kú ọkọ ní í ṣe ṣùgbọ́n wọ́n tọ́ pé wọ́n bímọ fún ẹ ọ̀ tọ́jú ọmọ ọ̀ tọ́jú ìyàwó tí ọ̀tá rẹ bá páyín ẹkún èké ní ìyàwó rẹ ń sun àṣírí mú sọ fún ẹ lórí ètò yìí o ò wúlò fún ìyàwó o ò wúlò fọ́mọ. alàgbà tí yọ̀ǹtẹ́ fẹ́ yẹ lórí ètò yìí ṣé mo ti sọ̀rọ̀ sá bí mi ti sọ̀rọ̀ sá tó bá kọjú sí kẹta
tó bá kọ̀yìn sí kẹta tó bá kẹ̀yìn nìkan ẹ ti rò ara yín pàṣà ilé yín ò ní dàrú o ẹ kú kalẹ̀.